alhamdulillah mufti gbogbo ọ̀rọ̀ náà kọ́ lèèyàn fèsì gbogbo ọ̀rọ̀ ló lésì àmọ́ kìí ṣe gbogbo ọ̀rọ̀ ni èèyàn fèsì rẹ̀ ebi abáde nísìnyí gbogbo ẹni ó bá bú bàbá Lágége a kọ́ gbé ìyẹ̀wò ká tó fèsì fún ó ti báwọn a ṣàyẹ̀wò ọ̀rọ̀ ti débi ká máa ṣàyẹ̀wò káyọ́ máa wá pè wá ń wèrè ọ̀gbọ́ wọ́n máa pè wá ń wèrè àwọn Yorùbá wọn a pé ẹni tí ń wẹ̀ lọ́wọ́ tí wèrè wá kó aṣọ rẹ̀ tí ń sá lọ ó wá jáde ńléwẹ̀ ń wá ń lé wèrè kì ní òhò wọn ní òun tọ̀ òun náà ti di wọn ní ẹ má wulẹ̀ lé wèrè máa òun lókù tí ẹ lè ìdí rẹ̀ tí mo fi ní wípé àfi kákọ́ máa ṣàyẹ̀wò ẹni ó bú mùdírù bóòlù ń tọ̀ ń wọ̀n àfi investigation ẹni ó bú mùdírù ìjẹ́ ẹni náà ní ipa láyé tá ń lò lọ́wọ́ yìí ẹni ó bú mùdírù ìjólógo tí ń lò lọ́wọ́ tí a máa kó lógo ni bàbá Lágége ẹni ó bá bú wọn ìjólógo tá a bá wá rí i pé ó ń tọ̀ ń ológo kò sí nípa láyé tá ń lò yìí kò sí núràwọ̀ tí ń lọ lóde òní ọ̀gbọ́ kò sí núràwọ̀ tí ń lọ lóde òní. Bàbá Mùdírù sì ní ìràwọ̀ tí ń lọ. Ìràwọ̀ tó wà lókè lókè yányá tí gbogbo ayé ń wò. Wọ́n tún wá ń produce ìràwọ̀. Ìràwọ̀ bàbá Lágége náà ní ń bẹ lókè báyìí lónìí. Gbogbo kó wá ń tẹ̀lé ni. So ẹni tí ó bá wá nanú múrù bàbá Lágége àwò ń tọ̀hún kí lọ́wọ́n ìjọ káhá ìjọ kúnwọ́ ìjọ kúnnu ìjọ kúnjú ìjọ kúnnéje yàn. Tá bá wá rí pé kò sí nǹkan kan nù ń ta wí. Ó ti wá wọn á wá fi ọ̀rọ̀ rẹ̀ lẹ̀ láti má fọ èsì fún nẹ́tì torí wípé bàbá ní á fọ èsì àwa náà wà dàbí ẹni tí ò lógo táwa sì lógo iná ni pé gbogbo ẹni tí ń bá ń bú bàbá Lágége kọ́ la máa fọ èsì fún ọgbọ́ ẹlòmíín náà ń bẹ tọ́já sí wípé ó wúra rẹ̀ nínú ayé tó wà yìí wípé bóun ṣe ń lò yìí òun náà fẹ́ lo rana yóò wá wo ta lẹni tí rana rẹ̀ ń bẹ ń ta bàbá Lágége náà ni ní kó wá náà fẹ́ nanú mú pé jọ́hun náà mú opportunity yìí láti fi nanú mú ẹ̀mí náà táàpù ń bẹ̀. Bírú wa yìí bá tún wá pé à ń jáde tirú èyí wọn láti máa ṣe a máa wá upgrade rẹ̀ inú rẹ̀ ó máa wá dùn yó máa wá dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run wípé kọ́dà àwọn jákèmọ̀ náà fún wa lésì. Ìdínú tí mo fi ní gbogbo ẹni ó bá bú bàbá Lágége nǹkan la fèsì inú Ramadan yìí gbogbo ń tó bá wù kíkọ́ owó wí àgbéyẹ̀wò àmẹ́ni ó bá lógo tari pé wọn náà ń bẹ ń fídíò ń bẹ ń ta o bọ́ ọba nanu mú bàbá Lágége a fún ọ lẹ́bọ̀ tòró ọ̀hún gùdùgbẹ̀ ló gbé wà wọn ẹni ọba lógo là ń wí a fún ń lo ògo lọ́wọ́ a fún ní ẹ̀bọ̀ tòró àmẹ́ni abá wo tari pé kò sógo ọ̀gbọ́ èyàn ọ̀gbọ́ èyí ń la sọ fún gbogbo àwọn márkàsì wípé ẹ máa ṣàyẹ̀wò kéde gbẹ́ni tó bá bú bàbá Lágége la fún lésì lápèjúwe nísìn ọ̀ ń lọ ní títì ọ̀ wá pàdé wèrè tí ń jẹ búrẹ́dì lọ́wọ́ tó sì di ẹrù rẹ̀ bíi tíìdì ní wọ́n ń bú bàbá Lágége kọ́ wá bẹ́ wulẹ̀ kọ́ wá lọ́jà tọ́mọ wípé ìwà gbà wọn bá kó yàn wọn kó ẹ̀yin méjèèjì pọ̀ náà ni wọ́n lọ́ máa ní kẹ́mi ẹ̀ṣẹ̀ wèrè ń bú bàbá Lágége wọn ni gẹ́gẹ́ yẹ pé nǹkan ń ṣe wọn náà ó pe à ń pè yàn wèrè oníranjú tani ọba aranjú tí kì í bá ṣe wèrè èyí wọn ni wípé irú ọ̀rọ̀ ni fambizan kalamahu ká darú ọ̀rọ̀ yìí wọn gbà táwọn èèyàn ń gbé bá mi pé kí n fèsì wọn ṣe báwọn ní rárá ẹni ó sọ̀rọ̀ kò lógo tiwa ni wọ́n fẹ́ gbọ́ ẹni ó sọ̀rọ̀ kò sógo fún bẹ́ẹ̀ bí ládùúgbò rẹ̀ mí lọ́mà so bàbá ti wá di pé àbá wa ń fèsì gbígbà tí yàn fẹ́ upgrade rẹ̀ nù ni ìdí ni tá a fi ní sọ̀rọ̀ lérí èyí wọn bó ta nǹkan sọ̀rọ̀ tá a sọ mẹ́ o ti.